yàrí tó kí wọ́n dàbí yàrí tó mú mi àfa àgbà rí ní kọ́mọ ẹ lọ mú ilé yóò parẹ́ ilé yóò parẹ́. Jọ́ọ̀mọ̀ rẹ̀ kan múlò àlàbíyà tó bá ń tí ọ́ àfẹ́ mọ̀sìnká gbogbo ẹni tó kí ó ní mọ̀sìnká lọ fún ọmọ rẹ̀ sílábẹ́ tíráì láti ṣẹlẹ̀ rẹ̀ kù ọmọ kí wọ́n fọ́nà nìkan ní ó ṣẹ́kù wàláì tàláì sọ́bìlá ilẹ̀ ní ilá ilá mo já ẹ̀tẹ́ ni ilé yóò tú tètè lọ ní ọmọ fọ́gbà àkọ́kọ́ ẹgbẹ́ wù sẹ́lẹ̀. Ọmọ Tajuli Adabi ni Jaki Manu. Torí bàjẹ́ mú bàbá táyé ṣe. Torí ọmọ Adabi ni bàbá lágége. Torí bàjẹ́ mú bàbá táyé ṣe. Ọmọ Tajuli Adabi ni bàbá lágége. Torí bàjẹ́ mú bàbá táyé ṣe. Torí Tajuli Adabi lóko Tajuli Mumini. Torí bàjẹ́ mú bàbá lágége. Tajuli Mumini kọ́ bàbá lágbàjì. Torí bàjẹ́ mú bàbá táyé ṣe. Bàbá lágbàjì wọ́n kọ́ Umaru Àgbàjì. Torí bàjẹ́ mú bàbá táyé ṣe. Umaru Àgbàjì ó kọ́ bàbá lágége. Torí bàjẹ́ mú bàbá táyé ṣe. Tó bá rí bẹ́ẹ̀ bàbá lágége ọmọ Tajuli Adabi ni. Torí bàjẹ́ mú bàbá táyé ṣe. Bá a ti pàtó yìí ẹ kí bá jà pẹ̀lú lùkàn. بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد عليه وسلم أبا يوم النبي صلى الله عليه وسلم أبا النبي irú bá ti pọ̀ tó ìdíjà máa pọ̀ lórí rere lọ́mọdé wọn sáré pè wá bí ìwà wà kúrò ọlọ́run ilẹ̀ tí wàá gùn náà fún wọn ti wòrán ìwà àkúrò àwọn gbogbo ẹ̀ ń wòrán ẹ̀wù àwọn tẹ̀ ń wò ní wọn kú ọlọ́run máa fún ẹ tiẹ̀ náà padà lórí wọn tó bá wọn wù àwọn èèyàn tó ń ṣàánú bíi pé kí ni o ní gbanú lé ìbá. Gbogbo ìwọ bàbá bá wù àwọn èèyàn tó lọ sí alápàtú ni o ní gbanú eléyìí. Ọ̀gá orin jù ọ̀gá tí yẹn lè fi jẹ́jọ́ lọ́hùn jù. Àníyàn rẹ̀ kì í ṣàdúrà. Bí ìwà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ṣàdúrà tó dá níyàn rẹ̀. Ọ̀gá ìgbọ́ ọ̀bùn ló ṣẹlẹ̀. Ẹ̀yẹ́ wíwá o. Ewúrẹ́ ọba ọkọọbẹ wọn ẹwọ dáwọ lálẹ́ lẹ́nu àmàlẹ́gbọ̀ ẹ̀kọ́ oríire Alhamdulillah. ẹ wá fẹ́ lọ sórí ilé wọn wájú kéjì alájà àgbà ẹ lọ sí Alhamdulillah. ibi tó rí ilé bẹ́ẹ̀ ṣe Tajuli Adabi Tajuli Adabi àfọ́ gbogbo ayé. Kí wọ́n dàbí yàrí tó mú mi àfa àgbà rí ní kọ́mọ ẹ lọ mú ilé yóò parẹ́ ilé yóò parẹ́. Gbogbo ẹni tí wọ́n fọwọ́ sí gbá gbogbo ẹni tó kí ó ní wọ́n sì gbá lọ fọmọ rẹ̀ sílábẹ́
try láti ṣẹlẹ̀ rẹ kù ọmọ tó wà fún àlùkẹ́ ló ṣẹ́kù wàláì tàláì sọ́bì láìlẹ̀ ní láìlá ìlú dáadáa ni ilé yóò tú tètè lọ́wọ́ náà fọ́ọ̀mù àkọ́kọ́ kẹ́rù fún. Wọ́n fún àwọn ọmọlẹ́yìn ní wọ́n ní obìnrin ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀dẹ̀ látòrí tébù ẹ̀dẹ̀ fún tébù ta ẹ̀rọ gbogbo ọmọ fún ọmọ tó rẹ̀ ní nǹkan lóṣù kékeré ni ọmọ rẹ̀ ò ní jẹ́yà ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ níbi tí wọ́n lọ́kọ̀ sí yẹn mo ti ń pè ẹnìkan mbẹ̀ yẹn bàtà mi pè lè fún tùrọ̀kà mo ti ń pè ẹnìkan mbẹ̀ yẹn kò gbé kọ́ọ̀dù yàrá sí ní kí n ti pè wọ́n fún mi fún mi náà. mo ti tẹ́lẹ̀ yẹn fún mi dá ok mo ti tẹ́lẹ̀ yẹn wà láwọn ọdún mo èyí ti kí orí bá mi dì máa yẹn mo èyí tẹ̀ láyé mi tí mi kú ìṣòro kú ni. ìṣòro kú yẹ ẹ̀wọ̀n ẹ̀gbọ́n kìtẹ́ dẹ́kẹ́ wọ̀nyẹn wọ́n gùn ẹ́ dẹ́kẹ́ wọ́n gùn ẹ́ kòkòrò padà gùn ọ́. dẹ́kẹ́ wọ̀nyẹn kábà gùn ẹ́ kòkòrò padà gùn ẹ́. ẹ̀mẹ́ bá wọ kẹ́lẹ́ lè mọ̀ kí nǹkan tí mo sọ fáàtì ni. tani kíni mo ti pè é ń bì ọ̀rọ̀ mo máa pọ́ọ̀tù mẹ́rin ká pè ní bí bọ́tù ọ̀tà. ọ̀dọ́ yìí lọ́wọ́ ẹ̀rọ ọ̀dọ́ yìí wọ́n láìka láì ọlọ́wọ́ gbàgbé orí fọ́dọ̀ yìí. àmínà. wọ́n gbàgbé orí ọmọ làlárọ̀ wọ́n gbàgbé fọ́dọ̀ yìí. àmín. awa ma ra'ayta al-majda awa ma ra'ayta al-majda alqara lahu. awa ma ra'ayta al-majda alqara lahu. fi ahli tali'ata fi ahli tali'ata ثم لم يتحول في آل بلعت ثم لم يتأول في آل بلعت ثم لم يتأول في آل سعيد ثم لم يتأول في آل سعيد ثم لم يتأول في آل سعيد ثم لم يتأول مجد القرآن لهم في أهل طلعته wọ́n gbé fún ni wọ́n ní táyọ̀ ní tán ọ̀la òní tán mú because kò sí gbẹ́gẹ́ gan o kó tán ẹ̀wọ̀n ìdá náà ni ó fi mọ̀ kọ́ lọ́wọ́ tó lọ́wọ́ ṣùgbọ́n ọba títí ẹ̀ náà kù yẹn òun jẹ́ kí ti yẹn ó tán. ọbẹ̀ tẹ pé múra ń bì ẹ̀bùn àfa àgbà nínú ìṣesí àwọn àfa bẹ́ẹ̀ ti rí wa wọn ẹlòmíì ọ̀fẹ́ kan rí wọn lọ́mọdé ẹlòmíì bẹ́ẹ̀ ni ṣíṣe àwọn àfa nìyẹn. That's why I is the new to one of my dad. Most of you are going to go for around the level. Everybody to Padiwa, to a photo of them, Tony, who didn't come up. And the people who are Padiwa, to a photo of them, but you better follow me, for me to come up. Then, what you want to know, Emma Father, say, one of us say, ẹ sì fi ju àwọn báyìí nù. ẹ ń bá ọmọ ọ̀fà ṣe ẹ tó mọ ìmọ̀ ọmọ ọ̀fà tó tó wà lóun fún mẹlòmíì ẹ kíyèsí ẹnìyẹn náà wòlíì ni. tàlàkì àdínì mo fún bàbá nìkan láti rí ẹnìyẹn ó pàdé mi ní ọ̀dọ̀ ọba tó wà ní ipò ìtàlọ́ yẹn Ẹlẹ́gùṣì. wọ́n sọ fún un pé wọ́n ní àfáà rẹ̀ dà Ọlọ́run ni mo ní di àfáà rẹ̀ mọ́nà àwọn náà àìsàn Ọlọ́run privilege la ní tó o bá pàdé torí ó sàn gbọ̀n pé bàbá náà bá ṣe ní sùúrù àfáà rẹ̀ yóò fún un nọ́mbà mi tó o bá pè mí èmi onígbólọ́wọ́ rẹ̀ ò fún àfáà rẹ̀ lówó ẹni tí ń bọ́ mọ́tà tó lówó lọ́wọ́ ni tó fi lówó ìmẹ̀lẹ́ yìí àwọn àfáà láìpẹ́ ìtàwọn snacks nínú ọlọ́wọ́ ní sí tẹ̀sán lẹ́ẹ̀kan yẹn
yóò yà ọmọ tí ń gbà ọmọ yìí lọ́wọ́ tani ó gbà ẹni tó gbọ́ ọmọ yìí lọ́wọ́ tani ó gbà ẹni tó gbọ́ ọmọ yìí lọ́wọ́. ó má sàtọ̀ ó sì má sọ náwó rẹ̀ kí má sọ kí ó bí àwọn gbọ̀ ọgbọ àwọn eléyìí rẹ̀ lè ṣe àmọ́ ìwọ́n kan fi fún olówó wọ́n bá náwó ni. owó tó sọ lẹ́ẹ̀kan pa ájì bàbá yẹn ájì bàbá ájì sáyé rẹ̀ jíjẹ sókè ẹ wo èmi gba ájì bàbá lọ́wọ́ yín ẹ máa ń fọ́ bàbá. Kamera ni. Àwọn ọ̀gbẹ́ bá lọ́la ọ̀sàlú ẹ̀. Inside,